Àlàbí o. Bọ́gbọ́n. Ewé àjàrẹ̀rẹ̀ ni. A rí tẹ́lẹ̀ kan mọ̀ ń dákọ nípa ewé ìràwọ̀ ọlẹ̀. Mo ní ewé kan bẹ́ẹ̀ jẹ́ ewé àjàrẹ̀rẹ̀. Pé òun náà la tún pè ní ewé àsùn òyìnbó. Òun rèé o. Tá a bá já ọ̀mùnú rẹ̀ rèé. Ọ̀mùnú rẹ̀ èyí tó ṣẹ̀ṣẹ̀ jáde là á pè lọ́mùnú. Lórí ẹ̀. Tí a bá já èèyàn fi iyọ̀ díẹ̀ sí. A bá gun ẹni ó bá nífo kó fi gbobẹ̀ yóò lọ. Ẹ sọ pé ó dé ní. Ẹni ó bá ní ìtọ̀ ṣúgà àbẹ́yà bá ní ọmọbìnrin kan tó pupa rùmùrùmù tó fẹ́ wá ìwà lálẹ́ ẹ já ewé yìí kẹ́ gbó kẹ́ mú yóò fọ jẹ̀díjẹ̀dí ẹ yà dọ̀tí dànù. Ewé náà nìkan. Ewé yìí. Mo ti lórí wo mo bá bẹ́ẹ̀. Mo lórí wo ọba bẹ́ẹ̀. Mo bá bẹ́ẹ̀ Ọlọ́run. Ó ti jẹ́rìí o. Mo lórí mo bá bẹ́ẹ̀. Mo yàgbé lọ́jọ́ ìgan. Èmi náà mo sọ fún eléyìí òdòdó rẹ̀ yìí ẹ bá sa tọgbẹ ẹni tó wá jẹ́ pé ọ̀pá ẹ̀yìn máa dà láàmú àbẹ́ni tí ń wojú Olúwa tó jẹ́ pé ìdọ̀tí inú òdì ọgbádùn àbí èèyàn nítọ̀ ṣúgà àbí inú èèyàn máa kún gbòòrò ẹja òdòdó yìí ẹ̀sà ẹjọ́ gbẹ òdòdó yìí lásán ni o ìbá ìjẹ́rùn ẹ̀là ìbá ìjẹ́rùn àwọ̀ká FCC ẹkùn ẹlọ́ kódà ẹ lè fi ṣúgà sí kẹ máa fi mògì gbóná bàálà kẹ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí inú ara yẹn yí àdánù tààrọ̀ bá ṣe fẹ́ òun rè òun yóò sì wá kòkòrò kọ̀tẹ́ bẹ́ẹ̀ni bó ṣe wà ní bó ṣe wà ní èmi lò ó mo bá bẹ́ẹ̀ èmi náà lò ó mo bá bẹ́ẹ̀ kódà wà fún mi náà lébù dì sí. Èso ẹ̀ pẹ̀lú ẹ̀rùn ẹ̀là àbí ìwọ̀n àwọn kàmbílàlà díẹ̀ tó bá wo èèyàn ó fi ṣúgà sí i. ẹ wo èèyàn fi ṣúgà wọ́n ní èèyàn tó fi lẹ́ẹ̀pìkì sí ìyẹn míìkì níjẹ́bẹ̀ lẹ́ẹ̀pìkì làwọn ọbẹ̀ náà pé o ẹ lọ ní o Ọlọ́run yóò fi àlùbáríkà sí i. tó mo fẹ́ sọ fún wa pé ewé tọ́lọ́run dáná gbó iṣẹ́ tọ́lọ́run fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bẹ́ẹ̀ni. ọ̀pọ̀ fún wa bá lò yọ bàrà mu. Àmín o. Kò sì jẹ́nu. Ire o. Ire kàbìtì.